ọ̀rọ̀ Ọlọ́run fún ojoojúmọ́ pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà. Episteli ti Pọ́ọ̀lù Àpòstélì ti ọmọ ará Kólósè orí 4. Aristarku ẹlẹgbẹrẹ mi nínú túbú òun náà ń kí mẹ́ àti Máàkù ọmọ arábìnrin Bánábà nípasẹ̀ ọ̀nìrẹ̀mẹ̀ ti gba àṣẹ náà dùn bá dẹ̀wà sọ́dọ̀ mẹ́ ẹ̀rí ọ̀fọ̀ mẹ́gbà àti Jésù ọ̀nìrí àpèlè rẹ̀ ń jẹ́ Jọ́stù ọ̀nìrẹ̀ ń ṣe ọkàn náà wọn ẹgbẹ́ onílà dédé wọn nìyàn ẹ̀ nǹkan ṣoṣo rí olúbọ̀ ṣiṣẹ́ mi rí ìjọba Ọlọ́run Olódùmarè dédé mọ́ pátárè ti já sí ìtùnú mi Epafra ọ̀nìrẹ̀ sí ọkàn nú mẹ́ ránṣẹ́ Kristi òun náà ń kí mẹ́ òun fi wàyà ọjà òun gbàdúrà látùgbàdégbàrún mẹ́ fọkẹ́mẹ́kẹ́ léròdo ní pípé àti ní kíkún nínú dédé òfẹ́ Ọlọ́run Olódùmarè ìdáná mo jẹ́rìí rẹ ọvọ onẹ́ tara rẹ ibùsùn ìdédé rún ẹ àti rí dédé ọmọ rẹ wà ní Laodicea àti rí dédé ọmọ rẹ wà ní Orapoli. èyí wà lẹ́ni ò sí nǹkan kó o ń sàn án à ń gbádùn ẹjọ́.